OANUGBOGBOA. ẹ jẹ́ kí n fún wa ní ọ̀wọ̀ fún iṣẹ́ ọ̀wọ̀ yìí àti kékeré ni mo ti mọ̀ ọ́n kò ná olówó kankan àwọn ọ̀dọ́ ò nídìí àwọn ọ̀wọ̀ yìí náà fi ń kọ́ wa ní ẹ̀kọ́ nígbà kan tí wọ́n sọ fún wa pé ẹ mọ̀ ṣe jàgídíjàgan o ò nílò kígbẹ́ o ò nílò àdá kí ló fẹ́ fi ṣe kì í ṣe pé wọ́n encourage wa pé kì í ṣe pé a sọ di dẹ̀dẹ̀dẹ̀ kì í ṣe pé kéèyàn sọ kígbẹ́ sí àbá ayẹta ṣe pé kò dáa ṣùgbọ́n wọ́n encourage wa pé àpọ̀jù gbogbo nǹkan ò dáa a sì nílò jàgídíjàgan ẹ̀kọ́ tó ń fẹ́ mú jáde fún wa nù náà fún wa ní àwọn ọ̀wọ̀ yìí pé ká máa ṣe nígbà náà bó la ṣe ń ṣe ọ̀wọ̀ yìí ọ lọ mú ìgbálẹ̀ tẹ́ fi ń gbálẹ̀ nù ilé ìgbálẹ̀ ìbílẹ̀ táwọn fi ń gbálẹ̀ ọ̀ ṣe ti ẹ wá fi pa ìsinsìn ẹyọ kan pa ẹ bá ẹsìn tẹ́ bá fi pa ẹ má jẹ́ kó jẹ́ bí tí ìsinsìn bá ti pọ̀ tẹ́ wà ní ọ̀pọ̀lọpọ̀ ẹyọ ẹ kàn mú ìgbálẹ̀ yẹn ẹ sì fi pa ẹsìn pa ẹyọ kan lẹ́yìn kó pa tó bá pa méjì ẹ kó omi bẹ̀rẹ̀ tó yẹ pé ẹ nà lẹ́ẹ̀kan wá pa méjì àbúpa ju méjì lọ àbúpa tó bá ti pa jẹ́ ọ̀kan lọ ẹ nílò yìí o èyí jẹ́ pé pàtẹ́ náà yẹn ìsinsìn ẹyọ kan náà ló pa ẹ wá mú ìsinsìn yẹn ẹ mú síbi kan ẹ wá su ìgbálẹ̀ ẹ wá fẹ́ su ìdí ìgbálẹ̀ papọ̀ ẹ wá ti su ìdí ẹ papọ̀ ẹ wá fi janlẹ̀ tí ó normal tí gbogbo di ó flat ẹ wá su ẹnu ẹ papọ̀ lókè èyí tó bá ti gùn jù ẹ wá gé orí ẹ kínkínní ní dèdè orí ẹ kan ẹ kàn ṣe orí ẹ èyí tó gùn jù pẹ́ ẹ ti ṣe ẹ fi síbi tẹ́yìn sìn ẹ wá lọ wá kó ọmọ àtàrí kan ẹ fi kún ẹ wá lọ papọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ ti lọ papọ̀ tán ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wájú orí ẹ wá ṣe síbẹ̀ ẹ wá ṣàdúrà pé ká burú kankan kó má pàdé yín kẹ́yìn náà má pàdé aburú ká burú mọ́ lọ́lọ́tọ̀ kẹ́yìn náà mọ́ lọ́lọ́tọ̀ rẹ̀ ọ̀wọ́ kọ̀ǹfàmù tí wọ́n bá ń sáàkì yẹn lẹ́nu ibi iṣẹ́ àyàfi tí wọ́n gẹ́gẹ́ bá fẹ́ lọ lókù bẹ́ẹ̀ ni ọ ti gbọ́ pé nǹkan ń ṣẹlẹ̀ àbí kan tẹ̀ ti jà fún ọ lẹ́yìn pé tí wọ́n lè yọ sáàkì ní lẹ́nu iṣẹ́ tó wà tábùkù kan bá fẹ́ ṣẹlẹ̀ ọ̀ gbọ́ tí wọ́n fi mọ ọwọ́ ṣe ọmọ iléèwé tí nǹkan bá fẹ́ ṣe ọ́ iléèwé láì dáa bí a tó fi ní kárí wà bí nǹkan ọ ti gbọ́ ọ ti mọ̀ bí a tó fi mọ ọgbọ́n tó dá sí àbí tó fi tètè kára sọ pé ní semester ìmọ̀ wúlọ̀ tán ká mú on travel ni bóyá ọ̀rọ̀ apẹ̀rẹ̀ àbí ẹ̀kọ́ ṣe tó fi ní lọ ọ̀ tètè mọ̀ tó fi ní lọ tó bá sì wá kankan gíga tán bá padà pàdé aburú kankan wọn ó dá tiẹ̀ sí ni bẹ́ẹ̀ pàdé àwọn ẹlẹ́gì wọn ó dá tiẹ̀ sí ni ọ̀wọ̀ tó confirm níṣẹ́ ìròyìn rẹ̀ kò lóǹkà bẹ́ẹ̀ ni tájẹ́tì bá wà lọ́nà ìkankan lè ṣe machine àbí mọ́tò tẹ́ ń gbé lọ àbí kankan ṣe wọ̀ kankan tó fi ní lọ bẹ́ẹ̀ ni iṣẹ́ tó confirm ni Elédùmarè ó fà àlùbáríkà sí ẹ lọ sí ó jẹ́ Elédùmarè ó jẹ́ òyìnbó wà á sí fẹ́ nọ́mbà mi ni 07031563186.